létí ní. kò yẹ ṣe fún inú bímọ. mẹ́sẹ̀ pé dáàdì Gbọ́láhàn dáàdì Gbọ́láhàn. kíni. ọmọ yìí kò sọ pé òun bá yín ṣe àti ìwé mi máa sọ ọ̀rọ̀ kọ́mọ tèmi máa gbómi lẹ́nu ṣó gbọ́nù tọ̀ pé èmi ń gbó bàbá tèmi lẹ́nu ni no I won't take that at all. dáàdì Gbọ́láhàn ẹ ní sùúrù ọ̀rọ̀ tọmọ yìí sọ ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ni ó lóun fẹ́ lọ síta láti lọ kọ́ ìmọ̀ kún ìmọ̀ kò lóun ò bá yín handle business yín. o jọ̀wọ́ pé wọ́n ló ń bá pọtí léèkì òun bá tún story ẹ̀ ṣe is that not it? tó bá jẹ́ pé ohun tó sọ fún mi rèé orí mi ò kú náà máa understand ipe yes ó ní láti lọ acquire more knowledge tó lè fi assist mi níbi iṣẹ́ ọ̀hún. ok sọ pé mo ti gbọ́ sọ mu pé mo ti gbọ́ kó wá sọ fún wípé èmi kàn máa ṣe alteration kékeré kan ni locally kọ́ ló ti máa wá acquire knowledge máa sẹ́ẹ̀dẹ̀ lọ sí abroad. olówó orí mi. olówó orí ẹ̀ o sọ alẹ́ ẹlòmíì. èwo ń talè sẹ́yìn lálẹ́ ni. ṣé mi ì lálẹ́. tiẹ̀ tó bẹ́ẹ̀ ẹ lè lálẹ́ kí lẹ fẹ́ fi ṣe. mi ì lálẹ́. ẹ tó bẹ́ẹ̀. ṣùgbọ́n mi ì ní àlẹ́. tó bẹ́ẹ̀. dọ́gba kọ́ lọ́lọ́run pín dúkìá àwọn kan lówó àwọn kan ní sinmi àìgbà fọlọ́run níyọnu ohun tágbà bá rí lórí ìjókòó tọmọdé bá nàka kò lè rí láṣẹ ní ká ṣe jẹ́jẹ́ o àyíká jẹ́jẹ́. ọkọ mi Àkànní. báwo ni. Àkànní olówó orí mi ẹ kú ilé ìfàdé ṣe mo dúpẹ́ o ìṣọ́ máa jiná fún yín jẹjẹ. àmín. lórúkọ Jésù wọn ni fi yín ṣàwádìí. àmín. akẹ́rù balẹ̀ o. àmín. ṣe mo dúpẹ́ in fact ẹ wá máa wọ ọmọ yín tó ń ṣàkọ́pọ̀ òun lọ lóyìnbó báwọn immigration ṣe ròyìn wọn wọnú ilé ṣe ló bú sẹ́kún. mo wá ṣàsùnmọ́ mo pẹ̀ tiẹ̀ mo embrace ẹ̀ ó ní kí n bá òun kí dáàdi òun kí n bá òun dúpẹ́ lọ́wọ́ yín o ó dẹ̀ ti lọ náà tóun bá dọ̀ òun wá pé yín. ó rí i pé òun máa míìsì bàbá àti ìyá òun kò tiẹ̀ tó wómi tó ń tàǹfẹ́ díẹ̀díẹ̀ tẹ́tí wà tí ẹjọ́ ń pamọ́ àlùdé. wọ́n dé nọ́mbà tí mo wo yín owó ta ni kán tún mú. ẹ wo ìwọ gan ló kó ọ̀rọ̀ mọ́ ojú ò ní tiẹ̀ by the time tí iṣu ọmọ bá máa jiná àní fi ẹ́ ṣàwátì ṣùgbọ́n congratulations ṣùgbọ́n ètò ṣe kókó báyìí ní ibi. in fact èmi gan ti ń rò bẹ́ẹ̀ òun náà ló jẹ́ kí n máa sáré bọ̀ torí mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe tó máa tẹ́ yín lọ́rùn. ebi màmá ń pa mí o. no má gbé omi yẹn mo ṣe mú mi ọ̀yà ya oúnjẹ yìí. lọ́jọ́ kan mo ṣì máa lówó lọ́jọ́ kan mo ṣì máa lọ́lá lọ́jọ́ kan mo ṣì máa níláre èmi á rí tèmi ṣe láyé. yaba ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀. mo ti wo yín lé tẹ́lẹ̀ àwọn dáàdì ní àpèjá. bẹ́ẹ̀ ni mo jáde lọ lẹ́yìn ìgbà tí wọ́n dé mi ní kò tètè wá sáré gbá mi. sọ̀rọ̀ tẹ̀ mo ní kí n fún yín ní owó ilẹ̀ tí ẹ̀ ń gbà mí. ẹ máa ṣe ń gan ọlọ́run bò ní dójú sí i àṣírí ni a máa bọ̀ ibi tí ẹ ti mú yìí ọlọ́run fọkàn rọ́pò síbẹ̀ fún yín agbẹ́kẹ̀lé yóò máa lè já sásán ọlọ́run bá mi dúró tì yín o ẹ ṣé mo dúpẹ́ ṣé. mo ní láti dúpẹ́ lọ́wọ́ mi iṣẹ́ tẹ bá mi ṣe mo sọ owó ẹ̀fọ́ mi tó kì í ajáde mọ̀ kẹ́ ẹ tẹ́kẹ̀ ara yín. ní nàìjíríà ẹ ṣé ọlọ́run wá sí kúrò nígbàgbé yìí Bàbá Bọ́lá Bàbá Bọ́lá o. Ọlọ́run aláàánú atóbijì nínú àwọn ọ̀run adúpẹ́dúpẹ́ aláyọ̀ ayìnyín lógo adúpẹ́ gbogbo rẹ̀ yín lórí wa adúpẹ́ pé ìránṣẹ́ yín ọmọ yín
ó lọ láti lọ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ A dúpẹ́. ó sì ti yege ó ti padà sílẹ̀ wá gbọ́ pẹ́ ọ. Àmín Jésù. ẹ wá darí ẹ̀ṣẹ̀ wa jù ẹ̀ṣẹ̀ wa kó má dènà àdúrà wa o ní iṣẹ́ tán tó wá tún parí yìí sìn ẹ wá fi ọ̀nà rẹ̀ sí ọ̀nà yìí Àmín Jésù. ẹ fi ọ̀nà sí ọ̀nà ìgbéga ẹ jẹ́ kó rí ṣe kó rí bá ti ṣe Àmín Jésù. kó rọ́nà gbégbà àwa òbí ẹ̀ náà níjọ́ tí iṣu ọmọ bá jiná kó má fi wá ṣe àwátì ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Once again, Balaam, you're welcome back to your father's house. Thank you. Eh? Thank you. Kí ni àwọn Yorùbá ti máa wá ní ìgbín ó tẹnu mọ́ igi ó sì gùn. Daddy, ẹ̀yin náà ni mo fi jọ mo ní kí n dúró lórí step yìí so I can go higher and higher bẹ́ẹ̀ náà ṣe ṣe. Bẹ́ẹ̀ni tó rájọ kàwé yàtọ̀ sáwọn tá a mọ̀ ẹ́. Àwọn wo nìyẹn? Àmì èwo lẹ́lẹ́fọ̀ tó yìí ṣe àníwọ̀ ni ṣùgbọ́n ṣáà kàwé bí bábí tiwa báyìí tá a bá gbé ẹ lọ level mi sí kò ní understand. Ó ti wá dé nsìn ìyàwó ló kàn báyìí. Ó bá mi ìyàwó wa tó tá wá máa ṣẹ́jú nsìn àwọn obìnrin àwọn sisi wọn máa ṣèdí wéréke káàkiri kó ṣàbá wa mú nǹkan tó dáa. O gbọ́ yà ẹ́. No, mommy, no. Mo fẹ́ gbé ọmọ mi. Nǹkan tó kàn sí nǹkan nìyẹn mà. Mommy, nǹkan tó kàn sí ni pé bí n ṣe tán yìí kí n wáṣẹ́ gidi kémi náà lè mẹ́kọ̀ọ́ bí dáàdi ṣe mẹ́kọ̀ọ́. Ìwọ náà tún bọ̀rọ̀ jẹ ìyẹ́ ṣùwága ìwọ náà tún da gbogbo ẹ̀rọ ìwọládé máa wáṣẹ́ kiri mo ló ń wáṣẹ́ kiri gbà ready made family business ó wà lẹ́fún ẹ̀ so company mi ló ti máa ṣiṣẹ́ I mean it's your company. Daddy, mo fi pé ó yẹ kí n ní working experience láti ta kí n tó wọ family business wa tẹ̀sán. Gbogbo experience tó bá wà bá wà yẹn o is not negotiable. Okay, whatever you say. So company ti wà lẹ́fún ẹ̀ ìyá má bínú sí ti ẹ sọ pé kò lọ fẹ́ yàwó fast pass ṣé ìyàwó ti wà lórí ikọ̀ kọ́kọ́ máa kò ní fojú sílẹ̀ kó wọn tó máa ṣe ṣé má bínú àwọn tí wọn ò kọjá pariwo tó rìbó tó wọn gbá wọn jẹ ìyẹn kọ́ là ń sọ sí oúnjẹ lọ. mo lè sọ bẹ́ẹ̀ o. Sábàbí o kálágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ bí àsí kí má ló gbàdí ibi má dá wàhálà sí mi lágbàdá kálágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ bí àsí kí má ló gbàdí ibi má dá wàhálà sí mi lágbàdá olóògùn náà létí omi tábà sọ kẹ́kọ̀ọ́ tábà wí o nígbà ohun àgbà ìtọ́jú àfijì kọ́tọ́. Olódùmarè máa jẹ́ arínú rẹ̀ mọ́ tó yẹ ọlọ́run fi yẹ́ àfi sí àṣepọ̀ ọmọ dùn á. Ó tẹ̀wé kan mi lọ́rọ̀ ilé ẹ̀kọ́ mi àtàwé kí mi sí géètì o n kò tẹ́ sí géètì bí ọ̀sẹ̀ jáde rírí màá rí náà ládùúgbò lulẹ̀ wí àti ní ìjàmbá ọkọ̀ mo rò. Wait, Baba. Wait, please. Can somebody help me? Please.
Babalá ṣé ẹ mọ̀? Mo mọ̀ wọn ẹjọ́ jẹ́ ká gbé wọn lọ sọ́ọ̀sì. Ẹ jẹ́ gbé lọ sí náà. Babalá! What have I done? Ìyá Bọ́lá mi, báwo ni kò ṣe? Bàbá Bọ́lá, ẹ tún padà wálé ni. Ọ̀rọ̀ àwọn ará bíi tá à ń wáṣẹ́ lọ́wọ́ wọn ọ̀rọ̀ wọn burú o èmi ò túmọ̀ pé bí èèyàn bá ń wá iṣẹ́ gẹ̀tìmá wọ́n tún máa béèrè àwọn kankan pé ká lọ mú wá òun ni mo ní kí n tún sáré wálé kí n wá mú. Ẹ tètè lọ mú ọlọ́run àkókò jẹ́ kí lè bọ́ sí lágbára Ọlọ́run. Bọ́lá báwo ni ṣó ti jẹun. Ẹ tún bèrè oúnjẹ á jẹun wá ebi ń pa á jẹun. Ìyá Bọ́lá ẹ kú ṣe. Ìbílẹ̀ wa. Mo ṣe ọlọ́wọ́ àbí tí dìde. Ìyá Bọ́lá mi ń bọ̀ nsìn. Mo wí pé mọ́tò gbáyàn bẹ́ẹ̀ gba tí mo máa súnmọ́ wọn. Mo discover pé bàbá Bọ́lá ni mọ́tò gbá. Akọ̀wé ṣé èmi jọ àwọn obìnrin ilé tẹ̀ máa ń bá dàpàrà ni? Ẹjọ́. Ẹni yẹn bàbá Bọ́lá náà ni mọ́tò gbá wọn níbẹ̀ yẹn sí. Bàbá Bọ́lá ti wọlé ń sè é. Yé! Mo ti dáràn o! Mo dáràn! Yabọ́lá. Kí ló dé? Akọ̀wé ni ó sọ pé ó ní bàbá Bọ́lá mọ́tò gbà. Mo wọlé bàbá Bọ́lá wọlé sí mi ò rí bàbá Bọ́lá. Ẹ gbà mí. Ẹgbẹ́ ọba wo ló ṣe jẹ́? Ẹ díkẹ̀ yìí. Kí ni? Mẹ́nẹ́jáde tí mo ń bọ̀ sí. Mo wí pé mọ́tò gbáyàn bẹ́ẹ̀ ìgbà tí mo débẹ̀ bàbá Bọ́lá ni. And I'm very sure. Very sure wọ́n ti ń gbé wọn lọ́nà ẹ̀kọ́ ti kú. Òṣì máa lówó lọ́jọ́ kan, òṣì máa lọ́lá lọ́jọ́ kan, òṣì máa níláárí èmi á rí tèmi ṣe láyé onílẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀la dẹ̀rọ̀ dandan ọ̀ṣọ́mọ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú ọkọ rẹ̀. Rojú èmi náà mọ̀ kúrò rẹ̀ ẹ ká forí tì í. Mọ́mí akọrin kiri àdúgbò látàárọ̀ rẹ̀ ààrẹ ní rajà lọ́wọ́ wa àti ẹ̀mọ̀ bóyá àwọn èèyàn dẹ̀ ń jẹun lé mọ́ ni wọ́n ra kẹrosí wọ́n ra búrẹ́dì olùgbé ń pariwo táwọn fẹ́ fún tó látàrí owó mọ́mí ti sórí ọkọ nǹkan tó bójú ó ní ìlú wa mú àwa náà ní òun ṣé òun àká tó máa kiri báyìí ni bóyá kò sówó lọ́wọ́ àwọn náà ni jẹ́ àforítì ọkọ mi ó máa padà dájọ́ tó lọ́wọ́ jẹ́ ká ta kẹ̀kẹ́. lọ́jọ́ kan mo ṣì máa lówó lọ́jọ́ kan mo ṣì máa lọ́lá lọ́jọ́ kan Àròkù epo òyìnbó. èmi á rí. Mo sọ yẹn lọ́kọ̀ fi yẹn wọ́n náà. ẹ kúlẹ̀ mà. Lórí ọ̀rọ̀ iná ni àwọn NEPA wálé wọ́n dẹ̀ ti jáná ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé mítìn tí gbogbo wa ṣe ni pé ẹni tí kò bá sanwó iná tí wọ́n bá ti jáná òun ló máa lọ sanwó ní NEPA office tó fi máa wá so iná padà gbogbo ilé ti sanwó tán ẹ̀yin nìkan ló kù tó já sí pé ẹ̀yin lè máa san owó tó máa fi bá wa so iná ní NEPA office báyìí. Lẹ́wọ́n lè ṣe mọ̀ sàn. ẹ ní sùúrù ọ̀gá adé kí ló ṣẹlẹ̀. ẹ take it easy. Nísìnyí báwo ẹ kò sọ wọn lọ́wọ́ nísìnyí báwo alùpùpù lulẹ̀ tó sọ NEPA kí ẹ máa sinú ooru èyí máa sinú ooru èmi Adébàbà ẹ ní ṣe gbé ẹ mọ́ ẹ ń ṣe mọ̀ sàn. ẹ wò ìyá Kàfáyà ò ṣẹ́rí ilé ìtẹ̀sọ̀ kalẹ̀ yìí ó máa lágbára díẹ̀ o ṣé àwa tá àti rí owó náà gangan san làwọn máa lọ san owó tó máa fi so iná. ẹ wò màmí nǹkan tí mò ń sọ fún yín rèé ṣé mo pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ̀kẹ́ ká yọra wa kúrò nínú ọ̀rọ̀ náà fẹ̀kàn tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ náà kò wúlò fún wa torí fáànù ẹ̀yọ̀ kan ṣoṣo tó wà nínú yàrá wa kò wúlò fún wa kò ṣiṣẹ́ àkínlò. ẹ lọ ta.
bọ́ọ̀bù ẹyọ kan ta ní náà ìyẹn náà ti jó láti bí ọjọ́ mélòó àtọ̀ àrà mi àtùpà là ń tọ̀ nulẹ̀. ẹ yọjú yín síbẹ̀. kí wọ́n ní kókó kí ni wàhálà takura wa sí tí kẹjọra kúrò lọ́rọ̀ náà yóò torí. ṣé pé ká má tún tán bọ́ọ̀bù ẹyọ kan ṣoṣo mọ́. òun náà. ìyá Kàfáyá ṣe ti gbọ́ torí ọlọ́run mo fi bẹ̀yìn ẹ látàtàárọ̀ àtòrówó gbà wálé débi tá a máa sanwó ná ẹ jọ ẹ lọ yọ ná ṣe ti gbọ́ ẹ lọ yọ. ẹ sanwó ná àìnífẹ́ ra ẹ̀ ń gba fọ́ọ̀nù lé ẹni pé bọ́ọ̀bù jó fọ́ọ̀nù òjíṣẹ́ ẹ lọ tà. adé bàbá. ẹ fi mílẹ̀ ẹ lè ń dá ilé ìwú. tẹ́ni tó dé la rí. ẹ jẹ̀bi. rárá fi tiẹ̀ sí. ẹ padà lè rẹ lọ. kí ló dé. ẹ lọ wọlé lé. kí ló tẹ iṣẹ́ wa bọ̀dá ìgan náà kí ni problem ẹ̀ náà ó dẹ̀ ń lọ́jọ́ ó dẹ̀ ń kúrò ó dẹ̀ ń ga ó dẹ̀ ń parọ́ látàárọ̀ ó lẹ́gbọ̀ọ́ ó lágbàlagbà lè. ẹ máa sọ ẹ ń wọlé lé lọ ẹ ní sanwó ná ẹ ní sunú lé yìí o. pọ́ńdà sọ. màá búrò fún ọlọ́ọ̀ ìpàdé. ọkọjà wèrè kẹ́. ọkọjà wèrè bóyá wèrè. àtẹ̀kẹ́ ìsìn báwọn ni ẹ. àtẹ̀kẹ́ ìsìn báwọn ni ẹ. kí ló ṣe wọ́n ti ṣe eré. adé. ẹ tó báyìí. màá tẹ́lẹ̀ sún bẹ́ẹ̀ ti gbòòrò nínú kan. ẹ wá mi kọ́ ayé lọ. yẹ ọ sọ bẹ́ẹ̀. mo ṣì máa lówó lọ́jọ́ kan mo ṣì máa lọ́lá lọ́jọ́ kan mo ṣì máa níláárí èmi àpọ̀ ṣẹ̀ṣẹ̀ ìyẹn bẹ́ẹ̀ lọ́nà èrò ó pé wọ́n là ó bẹ́ lábà oúnjẹ ṣu sísun èmi ò ní ṣọ̀lẹ máa ṣiṣẹ́ kí n lè kéré délé máa lówó máa níláárí o àpèmọ́ra ẹni là ń pè tèmi dire lọ́jọ́ kan mo ṣì máa lówó lọ́jọ́ kan mo ṣì máa lọ́lá lọ́jọ́ kan mo ṣì máa níláárí èmi á rí tèmi ṣe láyé onílẹ̀ kọ̀rọ̀ ọ̀la dẹ̀rọ dandan ọ̀ṣọ́mọ olóko bẹ́ẹ̀ ni a ò ní sí mẹ́rin. Bọ́lá jọ̀ọ́ Bọ́lá jẹ́ ká tètè lọ kó yìí tó kù ká lè rówó gbà lọ́wọ́ alájà jọ torí Ọlọ́run ọkọ mi jọ. ewu wa kan ṣiṣẹ́ látàárọ̀ ni a jẹun wọ́n mi wo inú kọ́ mi ní ilé ṣiṣẹ́ kọ́kọ́ bọ́ ní ilé ṣiṣẹ́ mọ́. àti ìgbowó iṣẹ́ tá a ṣe débi tá a máa jẹun. ní èdè sọ fún rẹ yan lóúnjẹ yẹn kó fún wa lóúnjẹ tábàlẹ̀ ti gbowó ń bíbẹ̀ yẹn fún lówó ń létà. Bọ́lá ìta àgbà ládùúgbò àti ìrówó san a ní pé ká sáré ṣiṣẹ́ ilé ìpápàpà ká lọ sanwó tá a jẹ sílé ó tún ní ká tún lọ gbà wí sí ìṣàánú mi Bọ́lá. jọ jẹ́ ká tètè lọ kó ìtókù tá bá tètè kó ń sìn á lè rówó gbà lọ́wọ́ alájà á jẹun á tún sanwó ìta jẹ́lẹ̀ sílé. jọ ọkọ mi dìde. ṣì máa lówó lọ́jọ́ kan ó ṣì máa lọ́lá lọ́jọ́ kan ó ṣì máa níláárí èmi á rí tèmi ṣe láyé. ọ̀sán wo lélẹ̀ ọ̀sán lè kàn. ṣé kí n bá yín hó àwọn ètò kù kí n máa lọ ń tèmi. eléyìí kan fún mi ní mi bámi ó mi sí eléyìí kan fún mi ní mi. wọ́n á ṣùwọ̀n pé ọ̀tọ̀ rèé ó dùn bàjẹ́ ọmọ ilẹ̀ ó dùn bàjẹ́. ẹ wò ẹ mọ nǹkan ẹ fẹ́ mi lọ́wọ́ mi kí n máa lọ. wá kágbára alẹ́ náà. ọmọ ilẹ̀ alẹ́ àǹfààní dùn kan. kí ló ṣẹlẹ̀. wá kí ló ń ṣe ẹ́ náà ó ń ta sẹ́yìn súnmọ́ bíi. kí ló ṣẹlẹ̀ gan-an mo ti wà mo wà òkè báyìí. súnmọ́ bíi. a ní mo wà òkè báyìí kí ló ṣẹlẹ̀. súnmọ́ bíi. ẹ wo ẹjọ́ ẹ ní sùúrù kí ló dé gangan náà bẹ́ẹ̀ yẹn pakuru mọ́ mi yìí kò tẹ́ mi lọ́rùn ẹjọ́ kí ló ṣẹlẹ̀. ó dà mọ́ sí i. wọ́n mọ̀ sẹ́ dùn gbogbo ètò kó sáyà yín kan. kí ló ṣe yín ẹ já wèrè ni kí ni problem yín kí ló dé kí ló ṣẹlẹ̀ mo ta ọsàn fún yín mo dẹ̀ ní kẹ́ bá mọ́wọ́ mi ẹ̀dẹ̀ fẹ́ máa ṣe ranù pẹ̀lú mi ṣé mo jọ níranù lójú yín ni. ọmọ ẹlẹ kí ló ń ṣe ẹ mo ń bọ sọsọ ẹ dùn mọ́ mi mo wá pé ọ̀gbẹ́ni wá mi ti àmúlé mọ
Yẹ kó ti mú. Tẹ́ bá tún mú owó yẹn wá máa fọ́ bẹ̀ ya yín lọ́wọ́. Ẹ bá mi gbọ́wọ́ mi jàre. Ẹ bá mi gbọ́wọ́ mi kí n bá tèmi lọ́jọ́. Ọmọ kan kí n pọ́n ẹ léjì kan. Ẹ ká sọ àǹtí o. ẹ ká san. Ẹ rọ sàn ẹ mú sàn. tá bá tiẹ̀ wá fẹ́ rọ̀sán gan ṣọ́wọ́ irú ẹ̀yìn ló yẹ ká ti rọ̀sán ni ẹ wo ẹ kiri lọ. You don't talk to people like that. No. Àwọn náà wá kiri ọ̀sán fún wa ó dè mọ̀ pọ̀ sàn dá lára. So don't talk to people like that, please. Àǹtí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ tà lágbára Ọlọ́run, àwa ọ̀rọ̀ ọ̀sán ṣẹ́gbọ́. Ẹ máa kiri. Ẹ bú people like that next time. Oh God, that's not nice. Àǹtí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú mi. Ẹ wò ṣẹ́rí bí mo ṣe wà látàárọ̀ mi tí ì jẹ nǹkan kan mo dẹ̀ ti ń kiri káàkiri látàárọ̀ mi ìta inú gan ti ń lọ mi bí ń pa mí ẹjọ́ bí ò tiẹ̀ ju owó kékeré ẹjọ́ ẹ kàn fún mi kí n fi jẹun ẹjọ́ bí Ọlọ́run. Anyway, ojú ló rojú ṣàánú. Ojú ló rojú ṣàánú yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi manage owó yìí. Ẹ jẹ́ sáré wá change wa. No. Mo ní kí ẹ bá mi manage ẹ just agbó fún yín pátápátá. Ẹ fún mi ní 1,000. Fún yín gbogbo ẹ. Ẹ fún mi ní odidi 1,000. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ máa lọ. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run ló máa ṣe gbogbo ẹ̀ fún yàn. Ebi ò ní pa yín, ìyà ò ní jẹ yàn. 1,000. Àbí kí n bá yín wọ́n sọ bí mélòó kan ni. Ẹ máa lọ. Ẹ máa tà. Ẹ mo lè bá yín ṣe kẹgbẹ́ lọlé. 1,000. Ẹ ṣé o. Calm down. Wo ìyẹn ò tiẹ̀ ṣe mí àwọn tá à ń dúró dè yẹn gangan ní kókó. Alára ire ni kò fi mí dá, alára ire má fi mí dára sí ọ̀dà, fi mí dára ire. Àǹtí ẹ̀wẹ̀ má bínú ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ sọ lọ́jọ́ yẹn because mi ò understand ní tẹ́ bá rí mi lọ́jọ́ yẹn mọ̀ pé mi ì tiẹ̀ get ara mi rárá. Ṣé máa ṣe rí bí mo ṣe wà yìí bàbá mi ti kú tipẹ́ àtìgbà tí bàbá mi dẹ̀ ti kú ó lé mi àti ìyá mi jìyà káàkiri bá ṣe wà yìí oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mọ́ wa lọ́wọ́ rí bẹ́ẹ̀ ni tọ̀sán náà ò bá talẹ́ mọ́ wa lọ́wọ́ èmi àti ìyá mi kò síṣẹ́ tá a ti ṣetán. Oníṣẹ́ méje ló máa ń pè wá nítorí tá a bá ta búrẹ́dì láàárọ̀ tó bá dọ̀sán a máa ta bíi kẹrọtì tó bá dalẹ́ a lè ta pure water bá ṣáàṣe ń ta nǹkan oríṣiríṣi nìyẹn tí à ń já gbogbo ẹ̀ mọ́ra wọn àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo ẹ̀ ò jọra wọn ìyà yìí ò tí ì kúrò lára wa ní hòtẹ́ẹ̀lì tí ẹ ti rí mi níjọ́ yẹn tí ẹ fi fún mi ládírẹ́sì pé kí wọ́n bá yín lé èmi àti ìyá mi máa ń fọlẹ̀ ń bẹ̀ mí tẹ́mi bá ń fọlẹ̀ àwọn máa fọṣọ ó tiẹ̀ ti sún mi gbogbo ẹ̀ náà kò yé mi. Ẹ̀yin lẹ fìyà jẹra yín. Àbẹ́mi. Take a look at yourself. You're so beautiful. Owó ló jókòó yìí. Pounds, dollars, nairas ló jókòó yìí. And you're just telling me pé ìyà kan jẹ́ èèyàn kan. Mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ mo fẹ́ fi gbé ní sókè. Mo fẹ́ fi gbé fún mi. Ẹ̀tọ́ mo fẹ́ wò ní dáadáa. Ó yẹ yí padà. Ẹ má bínú ìjókòó. You have Chelsea, you have Baka. Then why are you suffering? Why are you suffering yourself? Àǹtí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá dé gbòòrò ayé lásán pẹ̀lú nǹkan tẹ́ ẹ kó yìí tẹ́ ẹ kó síwájú tẹ́ ẹ kó sẹ́yìn ó máa kó yín jẹ rush bí Indomie. Àǹtí ó máa tó yé yín ẹ fi nǹkan tẹ́ ẹ ní ẹ fi wá nǹkan tẹ́ ẹ fẹ́ kì í ṣe gbogbo àyà tẹ́ ẹ kàn yín. Ìfàsàwọn ọkọ tá à nítorí gan wọ́n sanwó everyday. Nǹkan tí mo ní ìmí ìmẹ́ tó lè gbà lọ́wọ́ mi. Ẹ ti wọ bíbá máa jẹ́ kó yẹ yín. Náà mo fẹ́ kẹ̀tẹ̀ yín wọ́n nílé. Èmi àti àjọwọ́ yàrá lọ. Ẹ dìde mú fún mi mú wọn wọlé. Wọlé. You can also go in yourself. Ẹ wọlé. Àwọn ọ̀rẹ́ mi wọlé.
awúsù billahi minash shaitani rajim. Aṣọ lélẹ́yìí àbẹ́ṣù beleke eléyìí ò ń ṣaṣọ ìwọ ọmọ mùsùlùmí Sekinatu Abọ́láńlé ẹlẹ́dàá mi. ìgbà tí mo jáde ni àwọn ọ̀rẹ́ mi dájọ́ ṣe kékeré mo pàdé wọn lọ́nà wọ́n wá ní bí mo ṣe wà pé aṣọ tí mo wọ̀ yẹn aṣọ ọ̀yà ni pé àwọn fẹ́ bá mi gbọ́n aṣọ ọ̀yà dànù lára mi pé wọ́n fẹ́ fún mi láṣọ ìyá aṣọ ẹ̀yẹ pé aṣọ yẹn dọ̀tí kìnnìkan wọ́n ṣàmú mi lọlé wọn náà fún mi láṣọ tí mo wọ̀ yìí wọ́n fún mi báàgì wọ́n fún bàtà sí i wọ́n dẹ̀ fún mi ní owó wọ́n fún mi fóònù pé àwọn ọmọ máa pè mí sí wọ́n dẹ̀ fi irun sí mi lórí. wọ́n gbèrú eléyìí sí ẹ lórí ó dẹ̀ ń gbébọn lé àti pé Àdùkẹ́ àwọn ọ̀rẹ́ wo ló ní tó ju èmi ọ̀rẹ́ yìí lọ èmi ìyá ẹ èmi lọ̀rẹ́ ìwọ náà lọ̀rẹ́ mi ò lẹ́nìkan ìwọ náà ò lẹ́nìkankan àwọn ọ̀rẹ́ tó olórí àwọn yìí ò ṣọ̀rẹ́ gidi wọ aṣọ tó wọ̀ yìí tá a bá tiẹ̀ rọ́kùnrin tó bá gbéyàn pẹ̀lẹ́ lẹ́yìn nígbà tó bá ṣàbúrú tó fẹ́ ṣe pẹ̀lú èèyàn tó ó máa padà gbéyàn jùlẹ̀ náà ni ọlọ́run má jẹ́ kí ti tèmi gbé Àdùkẹ́ eléyìí ò ń ṣaṣọ torí ọlọ́run fàdémidémi lórí ṣé orí ìyà tó ń jẹ wáyé má rò pa máa kú sínú ẹ o a lè kú sínú ẹ rárá aṣọ yìí ò ń ṣaṣọ àwọn yẹn ò ń ṣọ̀rẹ́ o. ẹ má bínú màmí kò ń ṣe pé mo mọ̀ pé nǹkan tí mo ṣe yóò dà mí ní wọ̀ mọ́. torí ọlọ́run wo. àpẹẹrẹ ayé lọ́pọ̀lọpọ̀ kíyèsára òmùgọ̀ á ní kí ló ṣẹlẹ̀ ìrírí ayé kò lè ti nípa ìjọwọ́ àpẹẹrẹ ayé. ẹ má jẹ bí wọn bá bí yín pé kílẹ̀ ń jẹ ẹlẹ́ǹjẹ owó kílẹ̀ ń jẹ bí wọn bá ní kílẹ̀ ń jẹ ẹlẹ́ǹjẹ ọlá kílẹ̀ ń jẹ ọlá wọ́n wá tún lè bí pé kílẹ̀ ń jẹ ẹlẹ́ǹjẹ ayé kílẹ̀ ń jẹ ayé ẹ máa jẹ lájẹrẹ rìn ni èyí jayé rojú. Highlander dọ̀njẹ́ ètò mú ọ wá bíi ti sọmọ Yorùbá tó ọgbádùn àṣejẹ ọjẹ gbogbo ẹ̀ torítorí ni nígbà bí ńgbà tó dáa tó ròyìn fún ọ nìwọ náà fi wá tiẹ̀ náà dáa ju tiẹ̀ lọ ṣe mọ̀ pé ńgbà tẹ́ bẹ̀rẹ̀ àṣejẹ alákọ̀ọ́kọ́ alẹ́lẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ láàárọ̀ ìkẹta lẹ́ ń jọ lọ́sàn-án yìí tábà parí ẹ̀ òru náà la gbọ́dọ̀ parí ẹ̀ àwọn obìnrin alájẹ yín yìí àwọn láwàá di ẹrù tẹ́ bá ti mú ẹnì kọ̀ọ̀kan wá kálukú mú kọ̀ọ̀kan wá tá a bá ti dẹrù wọn báyìí ẹ̀yin dolówó nù. Bàbá àmọ́ ṣé irú obìnrin tá a máa gbé àyìnṣe kó jẹ̀bi ilẹ̀ pa ni àbí ọ̀gọ̀bọ̀. kò sí ìtí ọ̀dà nù òbí àmọ́ tẹ́ ẹ bá fẹ́ kówó yín ọ̀pọ̀ gidi tẹ́ ẹ bá rí àwọn tó nípọn bí wọ́n ṣe nípọn lówó ọ̀mà nípọn. èyí tó níwájú tó lẹ́yìn dáadáa. yàbá ẹ jẹ́ kó wà ń bẹ̀ tíwájú bá ti wà tẹ́yìn wa sí ọ. ẹ lè fún wa ní nǹkan kan ká fi mú ọ wá ká fi tàn ọ wá. ẹ̀tàn lóbìnrin fẹ́ ẹ fowó tàn wọ́n débí bí wọ́n bá ti débí ẹsẹ̀ gbọ́n kan àbí ọgbọ́n kan tó wà o ẹ lè dọ́gbọ́n dà nǹkan nù ọtí fún un. èèyàn bá fẹ́ràn ọtí ẹjí ó mú kó sùn dálẹ̀ bí wọ́n bá ti dọ́dọ̀ tèmi ẹ dá wa méjèèjì dá. ìgbà fọlọ́run ni yọnu ohun tágbà bá rí lórí ìjókòó tọmọdé bá nàka kò lè rí láṣẹ ní ká ṣe jẹ́jẹ́ òun ìgbà jẹ́jẹ́ àpẹẹrẹ ayé. sí àwọn tí mo kó wá fún yẹn sì ṣe rí pé ẹrù ni wọn orúkọ ń sàṣìlá ṣe báyìí 50,000 ni wọ́n ó ṣàrí wọn àwọn ọmọ ẹ̀lẹ́ orí wọ́n ṣe kún jọ torí ọlọ́run kò ṣí o. Ọ̀gá o. ṣé o ń gbọ́. No be today now. Dorcas na 50k. Dorcas no be today trust me. Ayọ̀nà talk sí na. ṣé mo sọ fún wọ. kí wọ́n á ṣe owó next by next game náà máa yàtọ̀ owó tá à ń ṣe tó lè sin wẹ́wẹ́wẹ́wẹ́. wọ́n lọ fẹ́ rú. well actually èmi náà ti mọ̀ pé ilé dùdú àwa ilé la gbé wa home service delivery náà lè wá ṣá àti mọ̀ pé ó yẹn máa step up díẹ̀ ìgbà tó wà máa sọ̀rọ̀ náà sọ̀rọ̀ lọ́pọ̀ sọ́n pé 50,000 how much be 50,000 when I be yọ̀gì ok ọmọ ló ṣẹlẹ̀ jẹ́ ká ṣe step àwọn jẹ́ ká ṣe ń bí báyìí. wọ́n mi ò ṣe kọ́kọ́ rí báyìí ráyè wèrè. ṣé bá ti sọ pé màá fún ẹ 50,000 yìí. pressure ọjà máa ń lọ. ó yà wọ́n kó lead.
jẹ́ kí n lé ìdílé mi ni. lálẹ́ ìwà bá a ní kò fara balẹ̀ máa. eléyìí tuntun. ibo la wà ń lọ báyìí. tuntun leléyìí o inú ilé ni. inú ilé ṣé èmi àti yín nìkan. dòwòsó tó fẹ́ kẹta kí ló ṣe ẹ sọ́jí ara ẹ 50k ló ń ṣiṣẹ́ 50 grand lẹ́gbàá. àwọn tó kù mí kan àdúgbò bóyá gbogbo àti máa wà kù. ẹ ó dáa àwọn apá àwọn tó kù ń bẹ adẹ́sẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀kan yẹn tó ń kọ. ẹ jọ tábà wà wọlé lẹ́sìn kí nǹkan tèmi àti ìfẹ́ ṣe mẹ́. a lè pa lọ́nà àlọ́nà wà ń bẹ̀ àbí káwọn mú kọ̀ọ̀kan lábìdí afk yáàgà lọ. ẹ ní sùúrù mi tí ìbéèrè mi tán. màdà ń kọ́ o. ẹ jọ ibo la ti máa bẹ̀rẹ̀ báyìí. ní àmàtó àti máa ṣàlẹ̀ tí a bá dé bẹ́ẹ̀ àwọn ọmọ ìlànà tó yá bídí ààrẹ gbogbo ẹ̀ náà ní lẹ́ṣọ́ ni ṣé kó dẹ̀ tán. ṣe máa kọ́ mi mọ̀ ṣe. wàá jọ àṣe. ẹ máa lọ máa. irọ́ o máa dání báyìí. àní màmá tẹ̀lé ń bọ̀ lẹ́yìn iṣẹ́. òní ilé ẹ ká lọ. mo ti ń bọ̀. ọmọ lẹ́ṣọ́ ni. ọba onísábàbí mama jayé ọmọ mi. ọmọ ṣe kíá ni o kó fọ gbogbo dédé náà ó ṣáà mọ̀ wọ́n yàtọ̀ lálẹ́. mo ti ṣe rere yàgò òde sọ fún mi òde sọ fún mi ẹni bíbí ìgboro mo ṣe wá jábàá lé mi dà lórí níbi tí mo ti sọ kó lọ́jọ́ ìgbéyàwó mi kó tó jábàá ilé mi kí ni mo ṣe báyìí o. Uma coisa de goiano da beleza. ọba onísábàbí mama jayé ọmọ mi káyé mama mọ̀mọ́ mi o. ọba onísábàbí mama jayé ọmọ mi káyé mama mọ̀mọ́ mi o. kálágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ ní àsí kí n má lò gbàdí ibi má dá wàhálà sí mi lágbàdá. kálágbèdá ọmọ mi gbọ́ bẹ́lẹ̀ kan bá sọ ẹ́ ọ má ṣe gbà. ṣọ́ọ̀kì kò má bà. bọ́lá. ṣe bí àwọn àtìyìn àti ìyá Kàfáyá lájọ wà lọ ẹ wá sùn síta bọ́lá ò tí ì dé gbogbo aráàlú ti sùn kódà àwọn aráalé gan ti tilẹ̀kùn wọn ò mọ̀ pé ẹ wá ń ta ẹ jẹ́ ká wọlé tó bá di àárọ̀ la àtúnjọ wá lọ. ẹlẹ́dàá mi o Yàkàmọ́lì ojú kan ẹ̀pà ojú kéré ọmọ kan ṣoṣo tí mo fojú jọ kò sí bàbá kò sẹ́ni kankan fún mi. abiyamọ kú ọ̀rọ̀ mọ́. Ọlọ́run o. ìyá Bọ́lá ẹ jẹ́ ká wọlé ká lọ sùn. Ọlọ́run mi o kí wá wọlé lọ sùn àbí kí lẹ sọ Yàkàmọ́lì. tó bá dọ̀la àwa lọ a máa rí Bọ́lá Bọ́lá máa wálé ṣẹgbẹ́ ìyá Bọ́lá ẹ jẹ́ ká wọlé. Bàṣírù Àkànní ó dẹ̀ sùn báyìí ó dẹ̀ wọ ọmọ kan ṣoṣo tó fi sílẹ̀ fún mi pẹ̀lú gbogbo àrùn tí mo gbà káàkiri ní ìtúrí Bọ́lá ìwà lọ sùn. ẹ jẹ́ ká wọlé. Lákọ̀tà ní í ṣe yèyé Ògún àrìnà kò ní í ṣe yèyé ìdá ògidì ní í ṣe ìyá ẹ̀gbọ́n mèrègún bí Ọ̀rúnmìlà bá jí yóò ní ògidì òjìrì ọba lóde wọ́n rán ọlọ́mọ atẹ́ni wẹ́rẹ́wẹ́rẹ́ forí ṣàgbéjì ebi wọn pa mọ́nà tán ọmọ Ọ̀rúnmìlà sàníyàn tẹ̀tí ògbúrẹ́ o sàníyàn yà ń jẹ mọ́nà wọ́ ọmọ Ọ̀rúnmìlà sàníyàn tẹ̀tí ògbúrẹ́ o sàníyàn
sí ń ta òdùbúlẹ̀ fàgbẹ́gbẹ́ jahanu ọmọ Ọ̀rúnmìlà Ṣàníyàn tẹ̀tí ògbúre o Ṣàníyàn mo fẹ́ gbúre. Dáre Highlander bàbá Báyọ̀ bàbá ọ̀rọ̀ ti dayọ̀ ẹ máa jó ẹ máa yọ̀ lókù dákun irú owó wo ni wọ́n fẹ́. bàbá bíi pounds máa wà ókè. dọ́là ti kọ́. bàbá pounds dọ́là euro gbogbo ẹni fẹ́ bàbá mo láì kówó gan. bàbá pounds náà ni pé wàá lọ bí bàbá. ó fẹ́ wọn máa. àwọn ẹbí náà lórí pounds. owó lò náà dáàbò. dáàbò. ṣé kí n mọ́ tàn yín àwọn tí ń bẹ́lẹ̀ yìí ajé ni wọ́n owó pé sí ọ́n la ṣe rí ebe ìbò máa ń sanwó látòkèrè tẹ́lẹ̀ ni fúnra ìbò ní ọmọ gbowó wa báyìí ní tí ń pè ní yahoo plus àti plus ẹ̀ báyìí ṣe ara wọn mọ̀ yìí ajé ń bẹ lára wọn jù nítorí wàá kúrè àṣejẹ ẹlẹ́ẹ̀keje ẹ lọ rè jẹ báyìí ṣe rí tẹ́ bá ti wá jẹ tán ẹ bẹ̀rẹ̀ mújó ìnáràn ìnáràn ọkọ̀ mọ̀ tí wọ́n tọwọ́ bẹ̀ẹ́rù kò dúró lọ ẹ má bọ̀ náà ẹ má bọ̀ ọ̀rọ̀ ti dá yọ. ẹ̀gbọ́n pọ́ǹsì kan tẹ̀lé ní fún a máa dá fọ́ọ̀mùlà lórí ìwà náà. ìbá bàbá dọ̀wọ́ ọmọ èsùrú àbílẹ̀ rẹ̀ ó dọ̀wọ́ ẹbí ìbá bàbá dọ̀wọ́ ọmọ ọlábọ̀lábọ̀ ògiri bọ́rọ̀ di. ó kì ní bọ́lá ránṣọ ìgèrè ọ̀gbọ́dọ̀ bọ́lá ṣèdòṣèdò eléyìí tí mò ń ṣe yìí kọ́ ẹ má jì ohun mi o ọwọ́ ṣẹ̀ṣẹ̀ ìṣègi ẹnu ọ̀sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí tí mò ń ṣe yìí àṣefín àṣedà ní kẹjọ jẹ́ o torí mo sẹ́fásẹ́fá mo retí òkun mọ́ lọ́rẹ̀ sẹ́fá mo sóde mo retí òkun mọ́ lọ́rẹ̀ sóde mo wá pàdé àwọn àgbààgbà kan tẹ̀kìtẹ̀kì tí wọ́n tẹ ọmọ ológun tẹ̀ ní ajẹ́fà ọmọ àṣebí kó mu jẹ ní tí n bá ṣe kò ní hun mí ìrèrè àwọn kì í hun dà eléyìí tẹ̀ ń jẹ ìyá àjẹ ló lọ́ ni ọyẹ ẹ má jẹun lọ kò sí wàhálà. Ọlọ́lẹ́ Àdùkẹ́ o. ẹkún náà sọ Ọlọ́lẹ́ Àdùkẹ́ o. ẹkún náà sọ Ọlọ́lẹ́ Àdùkẹ́ o. ṣé ẹ rí tẹ́ ẹ bá ti jẹ́ tán báyìí àṣejẹ ẹlẹ́ẹ̀kejì yìí tẹ́ ẹ bá ti jẹ́ tán àwọn ọmọbìnrin tẹ́ ẹ mú wá tí wọ́n sùn lẹ́hùn orí wọn ti gbàbọ̀dẹ̀ bẹ́ẹ̀ àjẹ́ bá ti ń ké kólókùn wọn máa paradà bẹ́ẹ̀ bá ti jẹ́ tán báyìí ẹ wà lórí báwọn ní àjọṣepọ̀ ẹ tún nǹkan kí nǹkan sí ẹ lá bẹ́ẹ̀ bá ti lè tú sí ẹ lá báyìí òkú lẹ́lẹ́jà ta márùn léegun ẹrù bẹ́ẹ̀ bọ́ aláwọ̀ dúdú rùn ọrùn ọwọ́ bí a bá ti á kú báyìí owó tiyín ti dé. àwọn ni wọ́n lọ rè kéde bá lára kéde bá jèrò wọ́n wá lọ bá àwọn èbó pé tó èyí kan máa kó wá fún yín o kí wọ́n máa kó wá fún yín okú wọn máa káàkiri ṣé ẹ rí owó yín lónìí náà ni ó dé lónìí lẹ́ẹ̀ lówó kò ní dọ̀la òní dandan ni lónìí mi kò ní dọ̀la. bàbá kan ti wá lé. bàbá mi ń ṣe yẹn sí ọmọ owó ní o. iná ti gbowó ti dé. iná ti gbowó ti dé. àwọn ẹ̀ ti gbowó ti dé. iná tí ò gbọdọ̀ kú iná òṣùpá ikú léwe bẹ́lẹ̀ ìtẹ̀kú báyìí wàhálà ti dé. bàbá kí ló dé. igi lè dá lóko kọ́ para lé ẹ dá nǹkan kan mọ̀ ẹ wẹ̀ ǹdẹ̀ǹdẹ̀ tẹ̀lé mi náà ẹ wọ́n nǹkan ti ń ṣẹlẹ̀. àmàtí ká fi dání ni. gbé kìnnì dání. mo lọ́dọ̀ wọ́n ní lọ́dọ̀ o tó dúró síbẹ̀ àmọ́ wáyé ta ṣe yẹ inú. bàbá kí ló dé. kí ló dé báyìí. bàbá kí ló ṣẹlẹ̀. ọyọ́ kí lélẹ́yìí báyìí ní ìsìn tá ń lẹ́rú eléyìí wò bẹ́ẹ̀ bá fojú inú ṣé ti ta òríran ni àwọn tẹ́ kó wá dà. bí àwọn ọ̀run mẹ́rin ló gbé wọn sáà mọ̀ ni. irọ́ ọ̀run mẹ́rin fẹ́ sun omi jẹ ni àwọn tẹ́ kó wá àrí ẹ̀ mọ́
ẹ mọ̀ pé ńgbà náà ti kú lọ́hùn ẹ mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ nu ni ló jẹ́ sáré dìde. wàá kí ló máa ṣẹlẹ̀ báyìí sí. ha ilé ìdálóko kọ́ para lé àjálẹ̀ èjì kó pèrò ọ̀nà kí ẹ má tàn yín wàhálà ńlá ni o. bàbá ẹgbẹ́ fi ogun yẹn lẹ́jàre àṣebí bíbá la fáwọn èèyàn lẹ́sìn ká tó lọ àpàdà dé bíbá ń ṣe ààrẹ anybody bíbá àẹgbò tó bá yẹ pé náírà lọ gbé wá fún wa our mind ẹ gbàgbé ẹgbẹ́ ẹ kó jáde fáwọn ká kó bíbá jàre ògbélé tẹ̀ ń sọ fún wa pé kínní ṣé àwọn irúmọ̀ lẹ́yìn wọn ní CCTV ni ẹ gbàgbé kó fáwọn àjà ká máa kó bíbá. sọ̀rọ̀ wo mọ̀ ń bọ̀ sọ yìí wo wèrèrè ó dùn wò gbogbo owó tí ń sapá báyìí ọmọ ṣe bí ìgbà tó ń pa sí mọ́tò ni kí ló ń ṣe mọ́ ń sọ tó ń dùn mí àgbàlagbà ń sọ̀rọ̀ yín láago sẹ́wọ̀n pé ń sunkún ni sẹ́rí bá a ti wà yìí ọ̀gànjọ́ ìrú ìnẹ̀yìn àgbẹ̀láwo jáwó ń pè báyìí ẹ gbọ́dọ̀ lè rò wá ẹran mi wá o. ẹ bàbá máa fún yín lówó kẹlẹ́ ọ̀rẹ́ abatí ọ àmọ́ wọ̀ọ́rì ẹ ló máa lọ́rẹ́ wọn mí. mo máa dá wọn mọ̀ ṣiṣẹ́ gbà sọ̀rọ̀ abatí ọmọ ń sọ fún yín bí wọn bá ń béèrè òǹjì ọ̀sẹ̀ mọ̀ pé èèyàn ní jẹ́bẹ̀ bí wọn bá ń pè ìnà kí ìgboro èèyàn ní jẹ́bẹ̀ ẹ lọ rè wọ obìnrin mi wá ńlá sáré lò tílẹ̀ bá ẹ lè mọ́tò yẹ bá fi lè là ẹ̀kọ́ rọ̀ ẹ kàn bẹ̀rẹ̀ ọdún ni. wò bàbá yìí ti fọkàn bó á nílà ìdè máa lọ ká lọ wá ẹran tí bàbá yìí ká wá wà o. klọ́ọ̀bù kan ló gbà báyìí ká máa sáyé lọ báyìí. bàbá yìí don fọkàn big time o. islander. ọ̀nà ẹ ti fọkàn. èmi fọkàn ọlọ́mọ jẹ́ àṣìṣẹ́gbẹ́ èmi fọkàn lórí pé mo fẹ́ kí ti yán dà ó kù yín ó kúrú ó késù tá a jọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí sẹ́tàǹsì èmi fọkàn ọ̀bù lẹ́nu rí islander kò sí wàhálà. kálágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ bí àsí kí má ló gbàdí ibi má dá wàhálà sí mi lágbàdá. kálágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ bí àsí kí má ló gbàdí ibi má dá wàhálà sí mi lágbàdá. Bọ́lá Bọ́lá ẹlẹ́dàá mi ò mà ṣe mo mà dúpẹ́ o ọlọ́run o Bọ́lá bọ́lá tí bọ́lá wà. ẹ má bínú sí mi ẹ má bínú pé mi gbọ́rọ̀ sí yín lẹ́nu gbogbo ṣe rí gbogbo ìkìlọ̀ tẹ máa ń kí mi nílọ́gbẹ́ gbogbo nǹkan tẹ máa sọ wípé kí n má ṣe mo ṣe wá rí ni mo ṣe rí ni ẹ wo àwọn ọ̀rẹ́ mi tí mo sọ fún yín lọ́jọ́ sí pé wọ́n ní kí n máa wá kí àwọn kí n máa bá wọn jáde àwọn ló pè mí wọ́n bá ní ẹ pé kinní kan pé àwọn ọkùnrin kan wà níbí kan pé ká lọ bá wọn pé ọ̀tẹ́mi tí má ti wà pẹ̀lú wọn ní alẹ́ ọjọ́ kan wọ́n máa fún mi ní 50,000 naira. mo wá dé ògbà 50,000 naira pẹ̀lú gbogbo èèyàn tó ń jẹ wáyé pé kí n rọ́jú lọ ibi tí mo lọ nìyẹn. mi ti ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kò déédéé lajú ni mo bá dé ríra mi nínú shrine. kí ló pè shrine. ọgbọ́n ilé babaláwo ilé babaláwo ewo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dàá bàbá mi tí ó sùn lọ́rùn ló kó ọ̀rọ̀ bẹ́ẹ̀. Màmí ó ṣe ṣàwáyé mi bẹ́ẹ̀ ó dáa kí ọmọ máa gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu ṣe rí ọmọ tó bá wà tóbi bá ń bá wí tí ó bá gbọ́ ọmọ náà ó ṣetán láti kùnà ni màmí máa máa gbọ́rọ̀ sí i lẹ́nu ní gbogbo ìgbà. ìbáwí mi ni wọ́n gbọ́rọ̀ sí i lẹ́nu mọ́. Dídí ọkọ kí ni mo gbà rẹ̀ ṣé mo ṣe kọ̀kọ̀ fún ẹ ẹlẹ́dàá mi wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa ṣe o ìwọ ni màá máa sìn ìwọ ọlọ́run ni màá máa sìn ọlọ́run ni o ìwọ ni màá máa sìn mo dúpẹ́ tó fara pamọ́.
létí nípa ìjọwọ́. Àpẹẹrẹ ayé. Òwúrọ̀ èlò. Ṣé o ti pe àárọ̀ àtọ̀gbẹ́ inú rẹ̀ papọ̀? Torí ibi tá a wí ládé yìí o, àgbàlá mi rè é, ìpínlẹ̀ Ògùn méjì rè. Ọ̀ ṣe. Bàbá, ìyá ń ṣe omi ọbẹ̀. Èyí tí mo jìyà yìí tó. Kí ló àǹfààní ayé tí a wà tí ò sówó? Ẹ wò, ẹ jẹ́ ń ṣe. Ó ti yá. Kí n ṣe fún ọ? Ẹ ṣe. Gbà. Bomi, jíga ayé rẹ o, tí mo bá fi lè sí tí mo pe ètùtọ́ làárẹ̀ jáde fún ọ. Òun gangan ló gbé igbá ìlé lórí ní ọjọ́ keje. Ọ̀dà ayé bá ọ, aṣẹ̀dá ayé bá ọ, ìbá bàbá, ìbá yèyé, bẹ́ẹ̀ yẹn mẹ́sàn-án máa ń fi à. Ajé ni mo pè, ògbìrìgbìrì sẹ̀kẹ̀rẹ̀, lọ́dún bá fún ọ̀run mi là, lọ́dún bá bá sunkún sèrè àwọn ajé, wọ́n ní ó kẹ́lá lẹ́bọ̀ ní kó ẹbọ tiẹ̀ ló wá ṣe yó. Kóòtù bá kóòtù fún o, ètùtù ọ̀la rẹ̀ dà, ó yẹ fún ẹ lọ́rùn. Bàbá, kò ṣeé ṣe. Kí ni ò lè ṣeé ṣe? Torí Bọ́lá nílé tèmi nìkan ṣe Àdùkẹ́ tí mo fi fẹ́ ṣe ògùn owó lélẹ̀. Bàbá mi ò ṣe máa gbẹgbà yín ẹgbà. Ẹbí mọ́tò fún ọ. Ẹgbàgbà yín. Tó bá fi lè gbọ́fọ́ ayé rẹ̀ gbọ́fọ́ nù, sẹ́mi ò wí fún ọ ni. Wo ọba ńlẹ́lẹ́ kò bò lálẹ́, wo mi, ètùtọ́ la tiẹ̀ lélẹ́ yìí o, àìtẹ́tẹ́ bodò ká tó mọ kígbe òtútù o. Wo mi, tó bá ti lè di ọjọ́ keje, tó rí igbá ìgbélé ní orí, wo mi, ọ ya wèrè káàkiri ayé, tó jàjà kiri, nígbà ọba ya wèrè tán, ọmọ rẹ̀ ó tún kú. Bàbá. Ọlọ́run tó wo ìwà ìṣàjàkájà. Àìmásìkò ló ń dààmú ẹ̀dá. Ohun gbogbo lórí ohun gbogbo lọ́wọ́ àṣẹ̀dá. Ẹni tó bá dẹ̀ kánjú kọjá orí o. Ohun tójú ẹ̀ bá rí. Bọ́lá mo lọ́wọ́ yìí gbà ní àyè. Bọ́lá. Ọba òní sábàbí máma jayé ọmú mi káyé máma mọ̀mọ́ mi o. Olùwà látẹ̀ẹ̀kan tí mo ti ń pẹ́ mo ti sóúnjẹ lẹ̀. Mo lọ dá lẹ́nu. Bọ́lá ó lọ dá lẹ́nu láti aago mélòó? Ó ti pẹ́ tí mo ti ń wá ẹ̀. Mo rò bóyá tẹ bá ti dáná tọ́pẹ́ ẹ̀ máa jẹun ẹ̀ máa sùn tí yín. Kémi dá jẹun. Mo dá jẹrú ẹ̀ lánàá àbí mo dá jẹrú ẹ̀ ń jẹta? Bọ́lá lé tó dẹ̀ mọ́ bó ṣe pọ̀ lọ́wọ́ mi ojú kan ẹ̀pà ojú kan èrè. Torí Ọlọ́run mi ì dá jẹun. Ó yẹ jà lọ. Ó yá já lọ jẹun. Ó yá já lọ. Ọba òní sábàbí máma jayé ọmú mi káyé máma mọ̀mọ́ mi o. Ọba òní sábàbí máma jayé ọmú mi káyé máma mọ̀mọ́ mi o. Alágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ ní àsì. Kò dájú abiyamọ ni aráyé máa pè mí o. Alágbèdá má ṣe fọ̀dẹ̀dẹ̀ ní àsì. Ìmọ̀lùgbàdì ibi ìmọ̀dá wàhálà sí mi lágbàdá. Olóògùn náà kan ìmọ̀ ìrìn létí omi. Tábà ń sọ kẹ́kọ̀ọ́, tábà ń wí ẹgbẹ́ àwọn ẹ̀fọ́ tó ń jẹ́ èrè. ohun àgbárí tọ́jú ẹ̀ fi Kí jìnnà ló dání? tó. Ohun àgbàlagbà bàbá mi àpẹẹrẹ. Ọmọ mi kan bẹ́lẹ̀kùn bá sọ ẹ́ ọmọ ṣe gbà. Ṣọ́ọ̀kì kò má bàa di olóyin. Ọmọ mi kan bẹ́lẹ̀kùn sọ ẹ́ má gbà ó. Ìdílé ṣọ́ọ̀kì kò má bàa di olóyin. Ọmọ kan ṣoṣo. Ojúkọ ìgbà ojúkọ èrè. Ọba òní sábàbí máma jayé ọmú mi káyé máma mọ̀mọ́ mi o. Ọba òní sábàbí
Mama jayé ọmú mi, káyé mama mọ̀mọ́ mi o. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Mi ò lè sùn gbogbo ara ẹ̀ ògiri tí bá sùn ẹ̀ fún aráyè jẹ́ má wọ́n rí tí ẹ̀ sọ kí ẹ̀ má wà òkè ń sọ. Ọlọ́run tó wò ìwà ìṣàkàkàjà. Àìmásìkò ló ń dààmú ẹ̀dá. Ohun gbogbo lórí ohun gbogbo lọ́wọ́ àṣẹ̀dá. Ẹni tó bá dẹ̀ kánjú kọjá rí o. Ohun tójú ẹ̀ bárí o kò fara mọ́. Ọba onísábàbí máma jayé ọmú mi, káyé máma mọ̀mọ́ mi o. Ọba onísábàbí máma jayé ọmú mi, káyé máma mọ̀mọ́ mi o. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Ọba rán ní iṣẹ́ odò ọba kú ṣé ọba ò ṣe má jẹ odò ọba ò ṣe é kọlù wèrè ikú ọmọ Ọba onísábàbí máma jayé ọmú mi, káyé máma mọ̀mọ́ mi o. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Máma jayé ọmú mi, káyé máma mọ̀mọ́ mi o. Ọba onísábàbí máma jayé ọmú mi, káyé máma mọ̀mọ́ mi o. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Kálágbèdá má ṣe pọ̀ dẹ̀dẹ̀ bí àsí. Ìmọ̀lùgbàdì ibi má dá wàhálà sí mi lágbàdá. Olóògùn náà kan ìmọ̀ ìrìn létí omi. Tá a bá ń sọ kẹ́gbọ́, tá a bá ń wí o kẹ́gbà. Ohun àgbárí tọ́jú ẹ̀ fi jìn kò tán. Ló mú kágbàlagbà àgbà mi àpàrọ̀. Ọmọ mi gbọ́ bẹ́lẹ́gàn bá tàn ẹ́ ọ má ṣe gbà. Ṣọ́ọ̀kì kò má bà. Rọgbọdọ yìí kúlẹ̀ àbí àná ìtọ́kùnrin ọlọ́mọdé ló máa wọ ìjọba ìyá yàwé.
bó lára wọn. kò sí problem wọ́n wà okay. alhamdulilayi ṣé ọlọ́run alhamdulilayi pẹ̀lẹ́ yabola èmi ni àfààní. Yabola yabola ọmọ yín èmi ni àfààní bọ́lá ni. pẹ̀lẹ́ yabola èmi ni àfààní. ṣé ká sọ pé àpẹẹrẹ ayé lélẹ́yìn ni àbí àlá. Allahu Akbar. Sẹ́rí gbogbo ń tẹ́ rí mi pátápátá tá a bá pè lápẹẹrẹ ayé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá sì pè ní àlá bẹ́ẹ̀ náà ni torí pé àlá jẹ́ ọ̀nà kan pàtàkì tọ́lọ́wọ́ ọba mi Allah tó máa fi ń bá èèyàn sọ̀rọ̀ ọ̀nà àlá lọ́lọ́run máa fi gbà bá èèyàn sọ̀rọ̀ gbogbo ń tẹ̀sí rí mi pátápátá bó ti rí nù àfi kí èèyàn gbà fọlọ́run o torí pé ká gbà fọlọ́run ní sinmi ká dàrá òsè. problem kankan she is okay. madam Gbọ́láhàn Ajíbádé lórúkọ mi mà. èmi ni ọlọ́run kádàrá pé ọkọ yín jáná mọ́ mọ́tò ẹlẹ́nu tí ẹ̀mí dẹ̀ bọ́ lára. fatima ti ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ àádú èmi àtàwọn èèyàn kan la gbọ́n lọ sọ́spẹ́dọ̀. ọlọ́run kọ kádàrá pé wọ́n máa survive ni I try go. ẹ má sunkún ẹkún kọ́ lọ́rọ̀ kan bọ́lá ti kádàrá pé ìrìn àjò àfàbàṣírù orí ló ti rìn hùn inna ajalallahi idha jaa ajaluhu wala yastakhiruna sa'atan wala yastaqdimun lásìkò ọlọ́run bá ti tó fẹ́ dà kò lè léṣẹ́jú kan kò sẹ́ni kan tó lè fi kún tọ́lọ́run bá lóhùn ní pẹ̀dá ẹnìkan tó lè pa òsì ọlọ́run kàn fún bàbá yìí sí sábàbí ni o tí ọba panjọ náà ń jẹ́ òun kù láyé nínú àkọọ́lé ọlọ́run tó ti wà lérí ẹ̀ ọlọ́run máa fi ṣe sọ yìí ẹ̀dẹ̀ sí ni torí pé mùsùlùmí ni wá àgbọ̀dọ̀ kọjá àlà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ìdí sọ́lọ̀ gbogbo ìgbésí ọlọ́run pátápátá lérí wa lónìí tó mọ̀ ọlọ́run sì máa ń tọ́gbà lérò lérí ìgbésí tó bá ṣe lérí ẹnì kọ̀ọ̀kan wa èyí tó jẹ́ pàtàkì ni pé ntọ́lọ́run gbà lérò tó fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní bá àyàn ló jẹ́ bẹ́ẹ̀ kó má dùn nù padà ntọ́lọ́run gbà lérò ọlọ́run ojú tètè ṣẹlẹ̀ yín lérí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ má ro o torí pé gbogbo alámọ̀ pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ láti padà sí. mo kàn ṣàlàyé fún ọ ní hospital gbà yẹn pé kọjọ kọ má yẹ kí èmi ti yín bọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣokùnfà bíbọ ẹ̀mí Mr. Bashir ọkọ yín. lótìtọ́ bíbélì sọ wípé ọlọ́run nìkan ló lè pa ọlọ́run nìkan náà ló sì lè jí. ìwé bíbélì wa náà ló tún sọ síwájú pé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fi gún ọkàn kún ọjọ́ ayé rẹ̀ torí ìdí èyí madam mo fẹ́ kẹ́ ẹ jọ nítorí ọlọ́run kẹ́ ẹ gbà pé ọlọ́run sọ pé títọ́ máa dé bá Mr. Bashir bó ṣe wá ẹni mi ò mọ̀ mọ̀ ẹ jọ̀ọ́ má bínú. Actually when I came to the hospital mo bá wọn sọ̀rọ̀ pé kàn jọ gbogbo ipá tó bá lè sà tí ẹ fi lálàáfíà kan bá mi sà and adúpẹ́ fọlọ́run you are alive today. mo wá ṣe àwọn ìlérí kan láàrin mi àti ẹlẹ́dàá mi gangan wípé tí ó bá lè fún yín láàyè tara yín bá lè dá tẹ́ dìde àwọn kankan wà tí mo fẹ́ kó gba ara mi láti ṣe fún yín tí ẹ bá máa gbà mí láàyè mà èmi fẹ́ kí ọmọ yín máa lọ school láti ọ̀dọ̀ tèmi lẹ́yìn tó ń túmọ̀ sí pé látòrí ibi tí ó ń kà lọ́wọ́lọ́wọ́ yìí títí dé university level èmi á gbọ́ ọlọ́run á gbọ́ tó bá tiẹ̀ wù láti lọ kàwé lókè òkun náà agbára ọlọ́run máa ka gbogbo ẹ̀ ìyẹn nìkan wá kọ́ mo béèrè ní hospital wọ́n dẹ̀ ṣàlàyé àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe fún mi mà mo rí i pé ó le díẹ̀
fún ìdí èyí mo fẹ́ bá yín ṣètò 5 million naira kẹ́ fi bẹ̀rẹ̀ business tí kẹ́kàn ló bẹ́ẹ̀ ṣe gbọ́ ma. No, ẹ má sit down bẹ́ẹ̀. Sweetie, please come. Come over here. Madam, come over here. Hello. Ìyẹn ni kọ́kọ́ mà ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mà èmi nìkan ni àwọn òbí mi bí Ọlọ́run dẹ̀ rọ̀ wọ́n lọ́rọ̀ púpọ̀ mi níwájú mi lẹ́yìn àbúrò lẹ́yìn wọ́n dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ilé bàbá mi kan wà ní àdúgbò yìí. In fact kò owó kékeré lè fi máa wọ mọ́tò dé ilé yẹn ó ní ojúlé mẹ́jọ flat 4 bedrooms ní 2 in ní so mo ti ní kàn ṣe ìwé yẹn lórúkọ tí kẹ́yìn máa mú. Tani. Ọlọ́run mi o. Ṣé mo máa dúpẹ́? No, please don't stop crying. Ọlọ́run gbogbo nǹkan tó ń dá ní ọ̀rọ̀ yìí Ọlọ́run bò ní jó bàjẹ́. Ilé aláyọ̀mọ́ nílé yìí kò máa ní dàrú kò máa ní dahoro Ọlọ́run á dúró tì. Àmín Jésù. Ọlọ́run á ṣàánú yín àwọn lábẹ́ ṣe ṣàánú mi Ọlọ́run á bá mi ṣàánú mi Ọlọ́run o. Àmín, it's okay, please don't cry, it's okay. Bashiru Akànnì ìyẹn ní kò sùn mo mà dúpẹ́ Ọlọ́run mi yẹn ní kò lè ṣàánú mi pẹ̀lú gbogbo bí tí mo ti ń bá bọ̀ àṣepẹ́ láàánú nìyẹn ìwọ ni màá máa sìn o mi ní sí ẹlòmíì ìwọ ni màá máa sìn mo dúpẹ́. Létí nípa ìjọ̀wọ́ àpẹẹrẹ ayé àpẹẹrẹ àpẹẹrẹ ayé àpẹẹrẹ àpẹẹrẹ ayé lọ́mùkọ́ lọ́gbọ́n kíyèsára òmùgọ̀ á ní kí ló ṣẹlẹ̀ ìrírí ayé kò létí nípa ìjọ̀wọ́ ẹlòmíràn ó ṣàpẹẹrẹ ọ̀sán fún ọ̀sán ẹlòmíràn ó ṣàpèjúwe alẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé ó ń fàpẹẹrẹ ayé hàn tìbìtìrẹ ládàlẹ́ ayé.